Atiku tún wọ wàhálà míì nínú ADC. Kò sí ẹni tó mọ bí nǹkan yóò ti rí pátápátá o, ṣùgbọ́n ohun tó dájú báyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ okùn ni àwọn alátakò ń dẹ sílẹ̀ fún Alhaji Atiku Abubakar, ẹni tó ti hàn báyìí pé kò sóhun méjì tó kù tó ń múra láti ṣe láyé ẹ̀ ju kó tún du ipò ààrẹ lẹ́ẹ̀kan sí i lọ. Pẹ̀lú ìmúra báyìí, ìdánilójú wà pé ní ọdún 2027 Atiku Abubakar yóò tún du ipò ààrẹ. Ní ọjọ́ ajé Monday tó kọjá lọ yìí, Atiku lọ sílé ẹgbẹ́ ADC, ó sì fi orúkọ ẹ̀ sílẹ̀. Ó forúkọ ara ẹ̀ sílẹ̀ níbẹ̀, ó gba káàdì, ó sì gba káàdì tó ní òwe nínú. Òwe tó sì pa náà ni pé káàdì tó gbà yìí Wàsíìrì 01 ní káàdì ọ̀hún, èyí tó fi hàn pé òun ní nọ́mbà 1 nínú ipòkípò tí wọn yóò bá dù nínú ẹgbẹ́ náà láìpẹ́ rárá. Kò sí nọ́mbà 1 kan níbẹ̀ náà ju ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ. Ó ti hàn pé lẹ́ẹ̀kan sí Atiku fẹ́ kojú ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ti jọ wà tipẹ́ kí ọ̀rọ̀ òṣèlú tó wa tẹ́rẹ́là gba àárín wọn kọjá, ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọkùnrin tí wọ́n ń pè ní Wàsíìrì Adámáwá yìí kò fi bò mọ́ báyìí pé bí ohun gbogbo bá ti lọ bí òun ti ń tò ó kalẹ̀ yìí, òun yóò du ipò ààrẹ ní 2027. Ìmúra tó sì ń mú ni pé òun yóò fẹ̀yìn ọ̀rẹ́ òun tinú APC janlẹ̀, bó ti jẹ́ pé àwọn èèyàn ìyẹn ti ń sọ fún un pé alátì ò ní lè ṣẹ́ ló ńlá. Ní ọjọ́ 15 oṣù kọkànlá ní ọjọ́ tí Atiku lọ forúkọ sílẹ̀ bí ọmọ ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ rẹ̀. Ohun táwọn èèyàn ò sì fura sí ni pé ọjọ́ náà gan ni Atiku pé ọmọ ọdún 79 79. Ṣùgbọ́n ijó tó jó láàrin àwọn èrò lọ́jọ́ náà àti bó ti ń rìn kemọ́kemọ́, òwe ló fi ń pa pé kò sí kinní kan tó ṣe òun, pé bàbá wọn ò tí ì dára nù, òun sì wà pérépéré, níbikíbi tí òun bá sì ti rọ́bẹ̀ òun yóò jẹ̀kọ́ dáadáa. Bó ti fi orúkọ ara ẹ̀ sílẹ̀ bí ọmọ ẹgbẹ́ náà ló ti sọ̀rọ̀ tó ní òun kò bá ohun méjì wá ju láti tún Nàìjíríà ṣe lọ, nítorí ẹ̀ lòun sì ṣe di ọmọ ẹgbẹ́ ADC, torí ẹgbẹ́ kan náà tó lè kó Nàìjíríà yọ nínú gbogbo ìpayín keke àti wàhálà tó wà nílẹ̀ báyìí nìyẹn. Ó ní gbogbo ìdààmú tó ń wáyé yìí kò ní wáyé mọ́ bí ADC bá ti lè gbàjọba. Díẹ̀ ló sì kù tí bàbá náà sọ pé kò ní sí ìdààmú kankan mọ́ bí òun Atiku bá ti lè gbàjọba. Àmọ́ kò tí ì wí bẹ́ẹ̀, ó jọ pé ohun tó ń dúró dè náà ni nígbà tí wọn yóò di ìbò abẹ́lé tí wọn yóò sì fà á kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Ọjọ́ náà ló dàbí pé bàbá àgbàlagbà náà ń retí. Ṣùgbọ́n wàhálà ti wà o, torí bí ọkùnrin náà ti gbàwé ẹgbẹ́ náà ní wàhálà ọ̀hún ti yọjú. Ohun tó sì mú wàhálà yìí wá ni pé níṣe làwọn kan sáré dìde tí wọ́n ní ọkùnrin Atiku tó lòun gba ìwé ẹgbẹ́ yìí kò tí ì di ọmọ ẹgbẹ́ tàwọn o, nítorí kì í ṣe ibi tó yẹ kó ti lọ́ọ́ fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ló ti forúkọ ara ẹ̀ sílẹ̀ o. Àwọn tó lọ bá yẹn, àwọn tó forúkọ sílẹ̀ lọ́dọ̀ wọn yẹn, àwọn olú ilé ẹgbẹ́ àwọn kò mọ̀ wọ́n rí o, wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ Adamawa. Ó ní ibi tí àwọn sọ fún un pé kí Atiku ti lọ́ọ́ fi orúkọ ara ẹ̀ sílẹ̀ kò lọ síbẹ̀ yẹn, ibi tó sì ti forúkọ ẹ̀ sílẹ̀ yìí tapára ẹ̀ ló ṣe o. Ọkùnrin kan tí ó pe orúkọ ara ẹ̀ ní Christopher Okechukwu tó jẹ́ alukoro fún ẹgbẹ́ ADC látijọ́ ló jáde tó ní tí Atiku kò bá fẹ́ wàhálà gidi kó tètè pa ibi tó ti fi orúkọ ẹ̀ sílẹ̀ tì, kó fi orúkọ ara ẹ̀ sílẹ̀ níbi tó dáa tí ẹgbẹ́ yóò ti mọ̀ pé ó ti di ọmọ ẹgbẹ́ àwọn. Ó ní àwọn mọ̀ pé nítorí tí nǹkan dàrú pátá fún wọn nínú PDP ni Atiku ṣe sáré wá tó wá di ọmọ ẹgbẹ́ ADC, pé tó wá jẹ́ PDP rí ọgbọ́n ìjà wọn dá tí wọ́n padà wá bá a sọ̀rọ̀ ni òye ò tí ì kúrò nínú ẹgbẹ́ náà. Lọ́rọ̀ kan Okechukwu ní Atiku ò tí ì di ọmọ ẹgbẹ́ àwọn o. Àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni Bọ́lájí Abdullahi tí í ṣe alukoro tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sínú ADC jáde tó ní àwọn kan tí wọ́n máa ń sọ̀rọ̀ bí ọ̀gbẹ́ni ti sọ̀rọ̀ yìí pé wọ́n kàn fẹ́ da ẹgbẹ́ náà rú ni, pé ọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn o kò sẹ́ni tó mọ̀ nínú ẹgbẹ́ tàwọn. Ó ní àwọn kan tí àwọn lọ̀tẹ̀ ń lò ní, àwọn lọ̀tẹ̀ ló gbé e dìde pé kó sá lọ láti bà ẹgbẹ́ náà jẹ́. Ó ní kí ẹnikẹ́ni má dá lóhùn o, nítorí kò síbì kankan tó lè bá yàrá já, ajá tó ń lépa ẹkùn ni o, yóò kàn farapa lásán ni.
ó ní kò sí ibi tí àwọn aṣáájú ẹgbẹ́ àwọn mọ̀ ju ibi tí Àtíkù ti forúkọ sílẹ̀ yẹn lọ nítorí ibẹ̀ gan-an ni àkóso ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ ọ̀hún wà. ó ní ọkùnrin tó ń sọ̀rọ̀ kò mọ kinní kan tó ń lọ nínú ADC, kò sí láṣẹ tàbí ẹ̀tọ́ kankan láti sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn. ó ní bí Àtíkù ti forúkọ sílẹ̀ ní ló dáa nítorí pé ó ti yanjú ọ̀rọ̀. ó ní kò sí iyèméjì kankan nínú ẹ̀ mọ́ báyìí pé ó ti di ọ̀kan pàtàkì nínú àwọn aṣáájú ẹgbẹ́ àwọn. Bọ́lájí ní kí ẹni tí kò bá mọ̀ kó lọ béèrè, ẹnikẹ́ni tó bá béèrè yóò mọ̀ pé ẹgbẹ́ ADC yìí ẹgbẹ́ tàwọn ni, torí pé àwọn ni INEC fọwọ́ sí. orúkọ àwọn aṣáájú àwọn bíi David Mark tí í ṣe alága àti Raufu Arẹ́gbẹ́ṣọlá tí í ṣe akọ̀wé ló wà nínú ìwé INEC, ohun tó sì fi àwọn lọ́kàn balẹ̀ pé ẹgbẹ́ náà ẹgbẹ́ tàwọn ni nìyẹn. ní tòdodo ní ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025 yìí, lọ́jọ́ náà ni INEC kọ orúkọ ADC sínú ìwé wọn tí wọ́n sì gbé e lé ojú ìwé ayélujára wọn tí wọ́n ní David Mark ní alága ẹgbẹ́ o, Raufu Arẹ́gbẹ́ṣọlá ní akọ̀wé, Ibrahim Mani ní akápò, Akibu Dahatu ní akọ̀wé owó, Ozeme Ozumbosi ní akọ̀wé òfin wọn. gbogbo àwọn tí wọ́n dárúkọ yìí àwọn èèyàn tuntun tí Àtíkù kó wọ inú ẹgbẹ́ náà ni wọ́n. látìgbà náà ni wọ́n sì ti di apàṣẹ ẹgbẹ́ ADC, èyí tó túmọ̀ sí pé ohunkóhun tí àwọn èèyàn Àtíkù yìí bá ṣe ní INEC yóò gbà wọlé nítorí àwọn lórúkọ wọn wà nínú ìwé ìjọba. àmọ́ níbi tí wàhálà wà ní pé bí wọn kò bá múra dáadáa, ọ̀rọ̀ wọn lè padà yọrí sí ibi tí ọ̀rọ̀ àwọn PDP náà yọrí sí báyìí. ìdí ni pé àwọn kan ti ṣàlàyé pé àwọn èèyàn tí wọ́n ń tako àwọn Àtíkù pé àwọn kọ́ ni wọ́n lẹ́gbẹ́ àti pé wọn kò lè gba ẹgbẹ́ náà lọ́wọ́ àwọn wọ̀nyí. àwọn èèyàn tí Nyesom Wike, mínísítà ìlú Àbújá, ti rìn súnmọ́ ni o. wọ́n sì ní àtìlẹ́yìn ọkùnrin náà dáadáa. pẹ̀lú irú àtìlẹ́yìn yìí, wàhálà gidi wà fún Àtíkù. ìdí ni pé kò sí ohun tí ẹgbẹ́ náà lè ṣe, kò sí ohun tí Àtíkù tàbí ẹnikẹ́ni pàápàá lè ṣe. ó dìgbà tí wọ́n bá ṣe ìpàdé gbogbogbò tiwọn náà tí wọ́n sì fa àwọn olóyè ẹgbẹ́ kalẹ̀, tí wọ́n yan ìgbìmọ̀ apàṣẹ àti àwọn tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níbi tí wàhálà sì wà nìyẹn. bí wọ́n bá fẹ́ ṣe ìpàdé gbogbogbò yìí, bí àwọn tí wọ́n ń lérí kiri báyìí bá ti lè gba ilé ẹjọ́ lọ, ọ̀rọ̀ náà yóò di rántó, yóò sì di ohun tí àwọn adájọ́ tún ń gbà bí ẹni tó gba igbá ọtí mọ́ ara wọn lọ́wọ́. yóò di èyí tí adájọ́ kan yóò pàṣẹ pé wọn kò gbọ́dọ̀ ṣèpàdé náà, tí adájọ́ míì yóò ní dandan ni kí wọ́n ṣèpàdé ọ̀hún jàre. lórí ìrúkèrúdò àti ìralẹ̀dó bẹ́ẹ̀ ni wọn yóò sì wà tí gbogbo aago yóò fi lù tán lójú wọn. bẹ́ẹ̀ kì í ṣe pé àwọn Àtíkù kò ti gbìyànjú, wọ́n ti gbìyànjú láti fa ojú àwọn èèyàn tí wọ́n ń bínú yìí mọ́ra. àmọ́ àwọn èèyàn náà mọ̀ pé ohun tí àwọn lè rí gbà tí àwọn bá Wike àtàwọn èèyàn tiẹ̀ lọ kò lè kéré, nítorí wọ́n mọ̀ pé lónìí tilẹ̀ mọ́ yìí alágbára ńlá ni Wike nílé ìjọba. ohun tí kò jẹ́ kí ọ̀rọ̀ náà yanjú rèé, ohun tí kò sì lè jẹ́ kí ọ̀rọ̀ náà tètè yanjú nìyẹn, ohun tó sì lè mú Àtíkù kó sínú wàhálà tuntun gan-an nìyẹn. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ Àtíkù tó gbàwé ẹgbẹ́ ADC yìí wò pẹ̀lú àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.